kíyèsí ìwà rẹ o bàbá onílé, kíyèsí ọ̀nà rẹ ìyá onílé. Òfin ìka, òfin ibú, òfin ẹ̀rù yìí pọ̀ jù, kíyèsí ìwà rẹ o kọjọ́ tó lọ. Láńlẹ́dì onílé, kí ni ìpìlẹ̀ ilé rẹ̀ ò ṣe lè sọ fún ayé? Kí ni ìpìlẹ̀ ilé rẹ̀ ò ṣe lè sọ fún wa? Ṣé ìṣògo ayálégbé lẹ fi ń fẹ́lá? Láńlọ́dù láńlẹ́dì kẹ́ máa rántí pọ́ lọ́rùn ọba ló máa ṣẹ̀san. Láńlẹ́dì ẹlẹ́gbẹ́ awo, ẹ ti fẹnu gbóbi jẹ òyìn yẹn nílé dì mọ́yìn. Gbogbo àdúgbò ló mọ̀ yín, wọ́n mọ bẹ́ ṣe jẹ́. Bẹ́ẹ̀ni ẹ bá fún lè pè kò tún ní lárí. Bẹ́ẹ̀ni tó bá gbé lẹ́yìn kò tún ní rí ṣe. Ó ti ń rí jẹ tẹ́lẹ̀ ó máa táwọ́ ná. Ó ti ń rí ṣe tẹ́lẹ̀ kò tún jẹ́ nìyàn. Irú èyí ò dá o ẹ̀ bá lọ jáwọ́. Ọ̀rẹ́, ó ti ń sú mi o, ó ti ń sú mi. Inú ilé yìí bá a gbábọ́ àmọ́ pé bá a jẹun àmọ́ jẹun, kí ló dé? Ẹni tó bá mi wádìí gan ojoojúmọ́ mo fi ń gbèsè pè. Kí ni ọ̀gá lẹ́yìn dùn lóbi tí ẹ̀rẹ̀ gbà tí mo fọwọ́ mi gbà? Wọ́n ẹnu yóò sá, ẹ̀yin nìkan ni ó kù lẹ́nu ẹ̀. Lẹ́nu tó ń bá káàkiri náà ni. Ẹ̀wọ̀n ni wọ́n ń lọ. Ilé mi mo ti bẹ̀rẹ̀ parí ẹ̀. Páàrùn ló kú tí n ti fi sí. Tó bá sì jẹ́ bóyá ọ̀rá àbí kan ni tí ń dàbò tí ń lọ́mọ ẹgbẹ́ bẹ̀. Ẹ̀mí tèmi ti fẹ́ bọ́ bí o, mò ń lọ. Ọ̀rẹ́ wa kí a lò ó rò ó. Ó lóun kó lọ lé rẹ̀. Bẹ́ẹ̀ ni. Ọ̀rẹ́, bó lọ ṣe ṣe? Tí mo ṣe ṣe. Mo lájẹsẹ́nu kù ni. Ó ti tó bí 23 years tí mo tún kó káàkiri. 23 years. Kí á lọ fọwọ́ ṣe? Pípé kí n ṣe fàájì, kí n mú gómẹ̀dì kí n ṣe fàájì káàkiri ni. Fàájì? Ó lè lákòójọ. Ó lè ní iye tó ta gómẹ̀dì sí. Èlò náà ta búlọ́ọ̀kù èèyàn ta gómẹ̀dì. Gómẹ̀dì sí 500 náà ta gómẹ̀dì. Búlọ́ọ̀kù kan? Wọ́n ṣe náà, ó rà pé 500. Tó bá ra méjì nǹkan? Blọ́ọ̀kù méjì. Mo sì mọ̀ pé tó o bá lọ mutí àmupara ló máa ń mu. Wo èmi lọ mò ń kó lọ ilé mi. Ọ̀rẹ́ mi, yóò tó máa lè. Tí má fojú wo ní ìsinmi ẹ̀, wọ́n ní tọ́jú ọdún kan tó kó nínú inú ilé. Kò tọ́dún kan o, wàhálà lè sì ṣe pọ̀. Èmi ń lọ, ìwọ ló kù lẹ́nu ẹ̀ báyìí. Ní tí ọmọ sọnù, òun fowó mutí, òun ṣe fàájì kiri. Tó mọ̀ pé ó bá ń bẹ̀ ó nù ló ti ṣẹlẹ̀. Ṣé táwọn ló bá wọn sọ pé owó tàbí ọlé ní fi mọ sí ni. Orí àtijọ́ náà tẹ́lẹ̀ kílá òkè ní ìsìn báyìí gómẹ̀dì 500 blọ́ọ̀kù 500 ṣé owó tá a fi mu ti ṣe ààrẹ fi kọ́ lébà má tẹ̀lé òwe Yorùbá ó pẹ̀lú bàbá olórí burúkú tí tẹ̀síbẹ̀ gbẹ̀mí wa ẹ̀ bó o bá yàwó ẹ̀sùn wọ́n yọjú bó o parọ́jù wọ́n dàrùn bó o wọ́n sójú wọ́n ṣe kékeré ó ti sú mi èmi sì ti wá ọ̀kan fi ṣàdá mò ń lọ́nu. Ọ̀rẹ́ mi sọ àfihàn tí mo lé náà ni. Rárá ó yẹ ǹjẹ́ mọ́tàlá ìsìnkú pẹ̀lú àwọn ẹni tí mo bí ọlọ́ni tí wọ́n àfẹ́rẹ́ sínú ilé. Ìgbà tó lọ ṣe bàtí ìtì ẹ̀wọ̀n máa ń mẹ́mi lọ. Àbìsẹ́ fi owó inú tó bá wúlọ̀ inú kò ṣe èmi ti ẹ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ ní ń bọ̀ lọ́wọ́ ogun èmi. Mo bá ti ọ̀sẹ̀ tó bọ̀ báyìí. Yẹ̀yẹ́ ẹjọ́ ogun ilé ṣe aṣọ. Mo dáná. Ó náà kúrò lóko mo ti pọnú kan. Kí náà yára lọ́pọ̀lọ́ lọ. Àsìkò ṣe gbogbo ó fi ń bá rí ìwọ̀n bí mo ti. Ọlọ́run o, àsìkò ní fàájì, ó rà sí. Kí náà wá lọ́pọ̀lọ́ mi o. Mo ṣe gbogbo owó tí mo bá rí. Ó lè máa fi ṣe fàájì ọjọ́ búlọ́ọ̀kù kan, sìmẹ́ǹtì kan, síbí bí ẹjẹ́ lè dáńgòkè. Ọmọ ẹ̀ lọ́wọ́. Ojú mi bẹ̀rẹ̀ ó nínú ilé. Olóṣù mẹ́fà. Ilé lélẹ̀. Kí lè gbórúkọ ẹ̀ náà?
Ololo akógbẹ́ sà. Ololo akógbẹ́. Ìgbẹ́ ni mò ń kó sà. Akókó máa ju ẹ ṣe. Àṣẹ. Wàá máa lọ rí, wàá máa bọ̀ rí. Àṣẹ sà. Òkè òkè báyìí lẹ mú wá ń ru sí, òkè òkè ni wàá máa lọ. Mi ò kí ń ṣe ẹmu sà. Ó kì í ṣe mú, ó fi ṣe ẹ̀sánpù ni. Ókè sà, àmì sà. Ololo. Sà. Ibi tí ẹgbẹ́ bá ti ń náwó, ò ní bá wọn ná ojú. Àmì sà. Ololo. Sà. Tó o bá wọ ọkọ̀, ò ní lásídẹ̀ǹtì. Àmì sà. Tó o bá wá gun ọ̀kadà, kò ní gbé ẹ dálẹ̀. Àmì sà. Ǹjẹ́ o mọ rísì tí o gba àdúrà yìí fi ń wá? Kò yé mi náà ni sà. Ó ti tọ́jọ́ mẹ́ta tẹ́ ti gbàdúrà báyìí fún mi. Mo lè sọ fún ẹ wípé ìwọ ni ẹni èkejì lẹ́yìn kọ̀rẹ́ẹ̀tì tí mo tún láìkì dúnú lé. Number 1, iṣẹ́ ẹ ló máa ń dá mi lọ́rùn pé a woman báyìí kó dẹ̀ máa kúgbẹ́ láti fi survive. Oró lè ń bẹ̀, jalè, lọ rọ́ọ̀bù, jọmọ gbé, ṣògùn owó, dẹ̀ ọ̀rá ń kó gbẹ́ jẹ́jẹ́, dẹ̀ fresh. Elédùmarè ni sà. Èmi náà rí. Ṣé rí nígbà tí wọ́n wà àkọsàjálẹ̀ mi sà. Wọ́n ní pé ọmọ yìí o kò lè ṣe mẹkáníìkì, kò lè ṣe télọ̀, ìgbẹ́ ló máa kó. Ìgbẹ́ ló lè kó. Ó kọ́kọ́ yà mí náà lẹ́nu nígbà tán nígbẹ́ ni mo máa kó sà. Okay. Ìgbà tán gbé gbásẹ́lẹ̀, tán gbé fásọlẹ̀, tán ṣe wájú ọpọ́ ọgbẹ́ èèyàn pọ̀ gbé olùmọ̀ tó lè kan róòṣì, tán wo èkó ọ̀run gbọ́ngbọ́n jìgá. Wọ́n wá ní ìgbẹ́ lọ́mọ yẹn máa kó sà. Ìgbẹ́ yẹn ni wọ́n kó tí mo fi sanwó ilé ìṣà. Ẹ kú jókòó bàbá o. Hey, God bless you. Ẹ pẹ̀lẹ́. Bọ̀dá Kàṣímù. Ẹ pa orin burúkú tẹ̀ ń play ń bẹ̀ yẹn tí n bá wọlé ẹ bá jẹ́ ń bá ẹ ní sóríire ẹ má bínú sọ. Mo ń pray fún ẹ lọ́wọ́ òun ṣe pé. Ẹni èpèlé Bọ̀dá Kàṣímù. Sórí mo fẹ́ yí ayé ẹ padà. Torí ẹ mo fẹ́ bá ẹ sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan but gbogbo kíní tó gbogbo eléyìí ò ní ìdí ẹ try get a belt ló náà ń ta belt. Ẹ má wọ ìṣọ. Ṣé ilé ìdẹ́wò automatic ni. Anyway, a fẹ́ renovate ilé. Léyìí tó túmọ̀ sí pé a fẹ́ kun àwọn àyè kan. A dẹ̀ ti arrange iye bọ́jẹ̀tì owó tá a máa ná. Ó jẹ́ 207,000 naira. Ó pọ̀. Àwa ti wá wò wípé owó tá a nílẹ̀ sìn is 55. 505,000 naira. 5,500 naira la nílẹ̀, a dẹ̀ ní di 207,000 naira. Ẹ ṣàlàyé náà jẹ ṣẹ́kù rárá ni. No, a ní àwọn other things tá à ń ṣe. Torí ẹ̀ ni mo ṣe wá wò wípé tí irú ẹ̀ yìí bá lè wá bá mi sìn, mo mọ̀ wípé in the next 5 months ló yẹ kó sanwó ilé ọdún mi. Àmọ́ as it is now, inú mi á dùn tó o bá tiẹ̀ lè san bóyá bíi owó ọdún tó ń bọ̀ ọ́lẹ̀ àbí kó o tiẹ̀ san bí owó ọdún méjì ilẹ̀. Àwa lè máa fi lólé lọ, àwọn lè fi tún ilé ṣe ní tí mo pè é fún nìyẹn. Ẹ ṣà ṣé òkú kú fún yín ni ṣà. Not at all. Ṣé ìṣe pé ìyá yín ti kú? Ìyá òkú aláfẹ́ tún lè ṣe. Bàbá yín náà ń dẹ̀ sì wà láyé. Kí ló fa gbogbo eléyìí? Mo rò pé ẹ ṣe orí burú, mo rò pé ẹ ṣe èrè ṣà. Mo rò pé ayé yín fẹ́ bàjẹ́. Ṣé ẹ̀yin lẹ máa sọ ìgbà tó mi máa jù? Ṣé mi ìmọ̀ ìgbà tó mi máa jù? Èmi tó yẹ pé bí mo ṣe wà bí máa ṣe kúrò ń bí ìbàyín ní next week ló wà lọ́kàn. Ṣé rò pé gbogbo ọjọ́ ayé tí mò ń bá yín ṣe ṣe rò pé ó dé inú mi ni? Mo rò pé ẹ ṣe èrè. Ẹ̀yin àtìyàwó yín tẹ́ ẹ sọra yín di kan fún màsà sínú ilé abẹ́ ṣe èrè ni. Abẹ́ jáwèrè mo ti mí nìyí tẹ́lẹ̀. Mo rò pé ẹ ṣe èrè. Mo mọ̀ pé wọ́n tẹ̀ pè mí èmi tó fẹ́ bá yín jà ní abẹ́ ṣe èrè abẹ́ jáwèrè. Ní bọ̀bọ̀ yìí kí ló wá lè tó yìí lórí ọ̀rọ̀ owó. Mo mí nìyí wá nítorí mo ti mu gọ́sàn àtọ́ríjì lónìí. Ẹ̀rí bí mo ṣe nágbára ni. Farabalẹ̀. Òkun kì í wó ruru ká tún wà ruru. Okun lèmi máa wó ruru máa di ìwà ruru. Abẹ́ ṣe èrè. Bàbá yìí tábà lọ bẹ́ wà máa bójú yín jẹ́. Abẹ́ ṣe èrè èmi lẹ́fẹ́. Orí ẹ̀ ló ṣe wá múra kankan sí mi báyìí. Mo jáwèrè gan ni ṣàtọ́ ní pé mo ti ń kó gbẹ. Correct. Ẹ ṣe sùúrù. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ ní tọmọlúwàbí. Èmi náà kò fẹ́ serious ni, kí ló ṣe é? Kí lẹ ló ṣẹlẹ̀? A bá yín sọ̀rọ̀ tó mọ́pọ̀ lọ́wọ́ ẹ máa ṣe bí wèrè. Kí ló bá nínú kó sanwó ọdún 3-4 ilẹ̀? Is it not for your own good? Ẹ má wọrí sà. Ṣé bówó lẹ ní ìdí sà? Ẹ náà. Ọdún mélòó sà? Tí n bá rí ọdún 4 àbí 5, káfi tún lè ṣe. Màá fún yín lọ́dún 2. God bless you. Má kó lọ next week yó. Ṣé mo ti fún yín? Mo like yẹ o. Ẹ jọ sà, nínú gbogbo nǹkan náà máa pe bọ̀dá kọ̀ọ̀rẹ́ jù sọ̀rọ̀ mi. Ìyá orí fẹ́ fún mi ṣe wá. Ọkọ̀ ọ̀gá ni mo máa gbà láti dọ̀rọ̀ bọ̀dá kọ̀ọ̀rẹ́. Ìgbà tó wá mọ̀ bẹ́ẹ̀ kí ló ń jà mí níyàn fún? Bọ̀dá kọ̀ọ̀rẹ́ ti ṣe. Kí ló ń jà mí níyàn fún? Oṣù wàhálà tí mo fi ọdún 2. Ọdún 2. Kò jù bẹ́ẹ̀ lọ. Oṣù wàhálà tí mo lè máa lọ báyìí. Ó God bless you. Àṣẹ làbọ̀ wá bá o. Ó yàtọ̀. Ó yàtọ̀. Ó yàtọ̀.
landlord, landlady tenant. Ẹ̀rọ ra ṣe. Ọjọ́ kan ìjọba, ọjọ́ kan ìjà, ọjọ́ kan pèlè sí i. So na ọ̀la lè ká máa fi landlord, landlady tenant. Gbogbo lè mọ kí nílé lọ́kọ̀ àti lẹ́yìn òdì mọ́ kí wá pọ̀ kí wá omi olólòdì ìyẹn ní kankan. Àríkẹ́ àtúntò ti gbé kíní ọ̀hún dé láàrin lọ́ọ̀dù eré oníṣẹ́ akọni lọ́gbọ́n tó fakọyọ. Ẹ ti mọ̀ káwọ̀ ìkírè àti olọ́mọ nínú nílé iṣẹ́ wa Jígí Alára òjè èrè ọ̀gá nìkan láwùjọ òkúta ọ̀gá kúkú là jẹ́ bàbá ní bàbá wọn. Jígí Alára àgbà yìí dá o tí kò sí bàbá lẹ́ni tó lè bá. A tún ti gbérí ọ̀hún dé láàrin lọ́ọ̀dù ọmọ yín olólùfẹ́ yín o adé ọmọ bá ń kọ́lé ọmọ èjìrì ààrẹ ìsokùn aláṣẹ àtolùdarí Jígí Alára ló gbé yìí lóde. Ó ní ẹ dákun ẹ bá wa láìkì rẹ̀ o kẹ ẹ dákun ẹ bá wa share lórí YouTube wa Facebook page wa Instagram rà ní ẹ bá wa pín káàkiri lágbára Olódùmarè ìyọba ìkúkú ní báwọn táwọn náà ìgbà yìí tó ń dùn Olódùmarè ọbọ wa níjẹ òtún láéláé ojú tẹ fi wò wò ní fọ́ ọ etí tẹ fi ń gbọ́ wò nídìí Àríkẹ́ ẹlẹ́wìí ló ń bẹ̀yìn ní gbèjègbèjọ wo ní ẹ bá wa láìkì rẹ̀ òjè ire. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò arédè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +13472857401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prism 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prism 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prism 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prism 24 TV.